Ìbàdàn láwà yóò. Ìbàdàn májàmájà. Bó ṣe kára wájú lẹ́rú. Ìlú Èkó. Ìlú Ògúnmọ́lá. Olódòdó kẹ̀rí lójú ogun. Ọmọ Ìbàdàn ń sáré. Òkè Ìbàdàn. tó mo kí ara lé pé ẹ kú lé èrò ọ̀nà pé ẹ kú ọ̀nà ètò yín ètò wa nì tá à ń pè ní Òkè Ìbàdàn Òkè Ìbàdàn á gbé gbogbo wa orin kan tiẹ̀ máa ń wá sí mi lọ́kàn tó máa sọ pé ọmọ òkè dùn ún bí Bábílónì arìnlọ́la ọmọ òkè dùn ún bí ẹ bá ń gbọ́ ọmọ òkè làǹtìlàǹtì làǹtìlà ẹ bá ń gbọ́ ọmọ òkè làǹtìlà ẹ wo Ìbàdàn dùn gbé ìlú Ìbàdàn dùn ó ṣe kíni ó gbé wá ó gbonílé ó gbàlejò gbogbo àwọn tó ń rìn wá gbogbo wọn tán bá tẹ̀dó sílẹ̀ Ìbàdàn pátá ló ń gbé torí ẹ̀ mo ṣe ń ṣe ládùúrà wípé ìlú Ìbàdàn kò ní bàjẹ́ o ìlú Ìbàdàn kò ní dàrú ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò Òkè Ìbàdàn Tèmiládé Àlòkò òun lorúkọ mi lónìí lórí ètò Òkè Ìbàdàn tá a mọ̀ gbéyẹ̀wò náà ni oyè jíjẹ nílẹ̀ Ìbàdàn àlejò mi náà ni olóyè Lékan Àlàbí olóyè ẹ káàbọ̀ sórí ètò Òkè Ìbàdàn. ṣé mo kí ọ olùdarí ètò tó ń gbóhùn sí afẹ́fẹ́. ẹ ṣé ẹ wá jẹ́ ká bọ́ sínú ètò sánsan a fẹ́ mọ̀ nípa oyè jíjẹ nílẹ̀ Ìbàdàn báwo ni wọ́n ṣe ń ṣe nílẹ̀ Ìbàdàn tó fi jẹ́ wípé àwòkọ́ṣe ni oyè jíjẹ nílẹ̀ Ìbàdàn ló jẹ́ fún àwọn ilẹ̀ yòókù nílẹ̀ Yorùbá àṣírí wo ló wà ń bẹ olóyè. o ṣe ìdáhùn sí ìbéèrè rẹ òun náà ni pé a kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè tó fi ọgbọ́n àti òye sí orí àti ikùn àwọn baba ńlá àti ìyá ńlá wa tí wọ́n tẹ ilẹ̀ Ìbàdàn dó nítorí bó ṣe sọ bó sì ti wà lákọọ́lẹ̀ àṣà àti ètò oyè jíjẹ ti ìbílẹ̀ Ìbàdàn kò pé méjì kárí gbogbo àgbáláyé nítorí náà a gbọ́dọ̀ mọ rántí àwọn baba ńlá tí wọ́n gbétò yẹn kalẹ̀ pé Ọlọ́run ló fi sí wọn ní ọpọlọ nítòsí fi rí bẹ́ẹ̀ kò ju wípé nígbà tí Lágelú tó jẹ́ ẹni tí àwọn òyìnbó ń pè ní general nínú ológun ní Ilé-Ifẹ̀ tó tún jẹ́ ọmọ ọba ní Ilé-Ifẹ̀ ìgbà tó gbéra ní Ilé-Ifẹ̀ pẹ̀lú àwọn èèyàn rẹ̀ àtàwọn tí wọ́n tẹ̀lé bóun fẹ́ lọ dá ìlú tuntun tòun sílẹ̀ ó bọ́ Ọlọ́run sọ̀rọ̀ Ọlọ́run ní kó máa nìṣó tó bá ti fẹ́ dúró síbi kan tó bá tún ti bọ́ Ọlọ́run sọ̀rọ̀ wọ́n ní kò débẹ̀ títí ó fi dé ibi tí wọ́n ń pè ní Àwọ̀tán lẹ́gbẹ̀ẹ́ Polytechnic lọ́nà Polytechnic ní ọ̀nà Àpẹtẹ Ọ̀kàrè ibẹ̀ ló gúnlẹ̀ sí àtàwọn èèyàn àtàwọn tó ń tẹ̀lé pé mo ní lọ ẹ̀wà nìṣó ń bẹ̀ àwọn èèyàn tí wọ́n kọ́kọ́ halẹ̀ mọ́ wọn torí eégún aṣọ sí lójú eégún ó dá rúgbèrúdò sílẹ̀ wọ́n ságún òkè yẹn lọ ibẹ̀ ni wọ́n ti ń jẹ òro àgbàdo. àbí bẹ́ẹ̀ ni òwe Ìbàdàn ọmọ àjòròsùn ti jáde. òwe kọ́ oríkì ni. oríkì mo tọrọ àforíjì. òro àgbàdo mọ́ngòrò òrombó ẹ̀fọ́ nǹkan tó ṣàjẹ́ nǹkan oko tó ń pè ní fruit ni wọ́n ń jẹ ìgbín. àbájọ ti yé mi báyìí. àwọn wá mú ìkarahun ìgbín yẹn wọ́n wá fi fọ́ orí tí a tún lè pè ní ẹ̀kọ. ẹ̀kọ ní jẹ́ orí ẹ̀kọ ni àgbà ò ní tán lẹ̀. wọ́n á fi fọ́ mu kí wọ́n tó wá padà wá sálẹ̀ kí wọ́n tó padà wá sí agbègbè orí yangi ní ọjà abanísìn kí Olúyọ̀lé tó wá látọ̀yọ́ kọ́ wá bẹ̀rẹ̀ ètò Ìbàdàn yìí tá a wà nísìn ní Ìbàdàn kẹta tí Lágelú ní àkọ́kọ́ Ìbàdàn ságòkè yẹn àgbàtàn sọ̀kalẹ̀ ẹlẹ́ẹ̀kejì èyí tí àwọn Olúyọ̀lé wá dá sí ní ẹlẹ́ẹ̀kẹta yìí. àwọn tó bá fẹ́ wá sí Ìbàdàn ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí èbó ń pè ní valiant akíkanjú nítorí ibùdó àwọn ológun ni nígbà yẹn Ọ̀yọ́ empire ó ti fọ́ kò ń ṣe Ọ̀yọ́ tó wà ní bíi 30 ìṣẹ́jú sí Ìbàdàn ní ìsìn o Ọ̀yọ́ ilé tàkọ́kọ́ ó wà ní ibi tó ń pè ní àdúgbò àwọn Ìbàrìbá nísìn tí wọ́n bá ti kọjá Kwara tó ń lọ sí ọ̀nà Niger area Niger state
ni ó ti fọ́ so gbogbo àwọn Yorùbá wọ́n wá ń rìn wá sálẹ̀ wọ́n rìn wá sálẹ̀ kálukú wá ń tẹ̀dó sí ibùdó àwọn míì padà sí Ilé-Ifẹ̀ àwọn kan wọ́n lọ dúró sí agbègbè rẹ̀ wọ́n wá wò pé wọ́n mà ní ìlú tuntun kan mà ti wà tó ń jẹ́ Ẹ̀bá Ọ̀dàn ní orúkọ rẹ̀ àkọ́kọ́ ìtumọ̀ rẹ̀ ni pé ibi tí wọ́n tẹ̀dó sí lẹ́gbẹ̀ẹ́ Ọ̀dàn a place near the savannah Ẹ̀bá Ọ̀dàn àmọ́ wọ́n gbẹ́gẹ́ bọ́n ṣe máa ń sọ́dọ̀ níta gbọ́ yẹn wọ́n ní pé Ìbàdàn béèrè kó o tó wọ̀ bọ́ọ̀ bá láyà o lè wá so àwọn ológun àwọn náà wá tẹ̀dó síbí àwọn náà ni wọ́n sì lọ gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ àwọn Fúlàní tí wọ́n ń gbé ogun bọ̀ ṣé mo sọ fún ẹ pé wọ́n ti tú Ọ̀yọ́ ká Sàlámì Ìlọrin ọmọ Fúlàní ó ti fọgbọ́n ète gba ìjọba Ìlọrin mọ́ Àfọ̀njá lọ́wọ́ wọ́n wá ní àwọn ń bọ̀ àwọn ó lọ fi idà kan òkun ẹ bá dẹ̀ fẹ́ fi idà kan òkun láti Sókótó tán ti ń bọ̀ tán ti dé lọ́rin ó di kán máa bọ̀ níbi tá a pè ní gúúsù yìí kójú má rí bi gbogbo ara ní bí àwọn Ìbàdàn wọ́n wá wòra wọn pé a ti lé ọ̀tá lọ a ti ṣẹ́gun èmi jù ọ́ ìwọ tó mi kó má lọ dá wàhálà lẹ̀ wọ́n wá ń to oyè yẹn pé ok tó o bá ti lè lọ sójú ogun tó o mú nǹkan bọ̀ látọjú ogun tó o kẹ́rù bọ̀ tó o bá ti lè fẹ́ ilẹ̀ Ìbàdàn wọ́n wà fún ẹ lóyè ní Balógun àwọn Balógun nìkan ló ń joyè tẹ́lẹ̀ ìgbà tán wá rí i pé ogun tán Ìbàdàn gbogbo ibi tán lọ wọ́n ti defeat wọ́n ti ṣẹ́gun wọ́n wà pé ok àwọn àgbààgbà tí máa ń wà nílé tá a bá tiẹ̀ lọ jagun yìí ẹ jẹ́ ká to oyè fáwọn náà òun ni ó fi jẹ́ pé ìlà méjì ló ń lọ sórí ìtẹ́ Olúbàdàn nísìnyí táwọn Balógun àti ti àwa tó ń pè ní ẹgbẹ́ àgbà láyéjọ́sí tó ń jẹ́ Olúbàdàn line lónìí. mo sì ń bọ̀ wá bí ìbéèrè náà. ìyẹn ló wá fi jẹ́ pé nígbà tẹ́pá lágbára ni gbogbo wọn ìdílé kankan ò lè sọ pé òun lòun mọ̀ ìjọba ilẹ̀ Ìbàdàn lọ́wọ́ wọ́n ní ẹ̀jẹ̀ àtò ẹ̀jẹ̀ àtò wọ́n jẹ́ oyè mọ́gàjì ilé yín Olúbàdàn tó bá tẹ́ lọ́rùn yóò mú mọ́gàjì joyè sápọ̀ ọ̀dọ̀ Balógun àbí sọ́dọ̀ Olúbàdàn line wọ́n wà máa gòkè bọ̀ ló fi jẹ́ pé gbogbo ìdílé nìbàdàn tó bá ti ní mọ́gàjì tí wọ́n jẹ́ ètò òyìnbó ń pè ní pure indigenous family gbogbo wa lájọ ní ẹ̀tọ́ sí orí àlééfà Olúbàdàn ilẹ̀ Ìbàdàn èyí táwọn òyìnbó ń pè ní republican tí kò ń ṣe pé permanent torí ní ìlú míì ìdílé kan ṣo ni ìjọba àbí ìdílé méjì ilẹ̀ Gẹ̀ẹ́sì tó kó Nàìjíríà lẹ́rú tó jẹ́ colonial master ńgbà kan rí ìdílé kan ṣo níjọba ń bẹ Holland Norway gbogbo ibi tí wọ́n ti ń jọba níbòmíì ìdílé kan ni àmọ́ ní àhín ní Ìbàdàn gbogbo wa náà ni alẹ́tọ̀ sí kó rí wá gbé mọ́gàjì kọ́lọ́n jẹ́ kan gbé sókè kó rí gbé olóyè gbogbo olóyè àdúrà tí ẹbí máa ń ṣe nìyẹn tó máa ń fi ọ̀jẹ̀ mọ́gàjì wọ́n ní ó gbóyè wọlé bàbá rẹ̀ tó o bá wá ti bẹ̀rẹ̀ sí joyè gbogbo èèyàn máa ṣàdúrà fún ọ pé ìwọ náà ó gbé adé Olúbàdàn wọlé bàbá rẹ̀. A jẹ́ pé ìbéèrè tí mo fẹ́ béèrè nísìn ẹ̀yin náà lẹ ti bá mi ṣe àtọ́nà lọ síbẹ̀ òun ni pé kí ni à ń pè ní ìrólé ẹ ti ṣàlàyé díẹ̀ nínú mọ́gàjì jíjẹ nílẹ̀ Ìbàdàn àti pé báwo ni wọ́n ṣe ń yan mọ́gàjì nílẹ̀ Ìbàdàn mo fẹ́ kẹ́ bá mi ṣàlàyé ìrólé àti mọ́gàjì. mọ́gàjì bẹ́ ẹ bá wò ó èdè Haúsá ni. èmi náà ka ìtàn kan tó sọ bẹ́ẹ̀ pé èdè Haúsá mọ́gàjì. àmọ́ ní ti eégún wọnú ẹran náà ni ẹran wọnú eégún ẹni tó jẹ olórí ẹbí òun náà ni ó rólé ọkùnrin ní rólé òtúmọ̀ rẹ̀ ni pé gbogbo ẹbí ó jókòó wọ́n fọwọ́ sí pé olórí ẹbí wa rèé mọ́gàjì ìyẹn ní tilé mọ́gàjì àtàwọn ẹbí torí tó bá jẹ́ pé ìdílé tòótọ́ ni nìbàdàn bẹ́ẹ̀ ṣe bá ṣe nílé nígboro la gbọ́dọ̀ ní oko bẹ́ẹ̀ni mọ́gàjì àtàwọn aráalé àtàwọn ẹbí wọn lóko wọ́n tún wá ṣèpàdé pẹ̀lú àṣẹ látẹnu mọ́gàjì wọ́n wá yan baálẹ̀ òun yóò mọ̀ ṣe ètò èrè oko bí nǹkan oko ṣe wálé
wọ́n ṣe fún mọ́gàjí àtàwọn aráalé ní nǹkan ọdún ìṣàkọlẹ̀ ilẹ̀ báwọn so bó bá ti rólé o ti dolórí ẹbí yín mọ́gàjí wa ni àpèjẹ rẹ̀ ń jẹ́ mọ́gàjí ni olórí ẹbí. mọ́gàjí lolórí ẹbí torí ẹ̀ làwọn Yorùbá ní àwọn àgbà ṣe máa ń pòwe pé mọ́gàjí ni àgbà oyè kí ló dé tán ń pè lágbà oyè. kò ṣe sórí ní ilẹ̀ èèyàn dúdú Ìbàdàn ló fẹ̀ jùlọ bẹ́ẹ̀ni ní ti ìbú àti òró bẹ́ẹ̀ni. lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń ṣètò ìnísìn gbogbo wa la mọ̀ pé Ìbàdàn bẹ̀rẹ̀ láti Bàkátàrì lọ́nà Abẹ́òkúta Bàkátàrì bó fi lè tètè yí ọ ṣé o máa Àpáta Gàngà. mo mọ bẹ́ẹ̀. tó bá kúrò ní Àpáta ó dé àdúgbò kan Erin kọjá Obé military secondary school Nigeria wire and cable ọmọ lọ ọ wà dé Ọmí Àdìó ọ kọjá railway ọmọ lọ tó o bá yà sọ́tún lọ sọ́nà Oǹdó ọmọ lọ ẹ̀ẹ́dẹ̀ ìyànà Ìbàràpá apá òsì lọ sọ́nà Abẹ́òkúta bẹ́ẹ̀ni ẹ wàá máa kan àwọn ìlú bíi Kílà Olódó mo mọ gbogbo bẹ́ẹ̀ Bàkátàrì yẹn ní aláwa pẹ̀lú àwọn Ẹ̀gbá tábà wá tún padà láti tábà ṣẹ́rí padà láti Bàkátàrì tó ń tó à ń tọ̀ bọ̀ tó kọjá Àpáta tó kọjá odò ọ̀nà téèyàn dé Dùgbẹ̀ tó bá fẹ́ gba àárín ìgboro tó gba Mọ́kọ́lá tó yàsápá Àlàáfíà tó ní Elizabeth Street tó bọ́ sí Agodi Government House tó bọ́ sí Wo Road tó dé abẹ́ Wo Road tó kọjá ìyànà Mọ́nàtán tó mórílé ọ̀nà Ilé-Ifẹ̀ tó ń lọ tó kọjá Gbági tuntun Nigerian Breweries tó ń lọ tó kọjá Alákíá oníbàálù tó ń lọ Adégbàyí ọ wà débi odò Àṣejìrẹ́ lórí bíríìjì Àṣejìrẹ́ ọ̀hún ibẹ̀ ni aláwa pẹ̀lú àwọn Ọ̀ṣun ṣé ìlú nù àbórílẹ̀-èdè wo bí tá a ti bọ̀ Bàkátàrì àwa fẹnu sọ Àṣejìrẹ́ bí Ìbàdàn ṣe rí nù. Ìbàdàn tóbi ká tún má ti mú lọ síbi ẹni pé èèyàn ń lọ ọ̀nà Ọ̀yọ́ àbí Èkó express nísìnyí kó wá wo mọ́gàjí agboolé Ìbàdàn àti ilé àtoko tó bá ṣúrẹ̀ papọ̀ mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ sọ wípé tó bá jẹ́ ká mú àpẹẹrẹ kan nísìn wo irú government house ilé tí ìjọba government house tí àwọn gómìnà máa ń gbé wọn lágodi sọ̀kalẹ̀ wá kó máa wo NTA níbi junction lọ́ọ̀kan yàsápọ̀ ọ̀tún kó kọjá àwọn operation burst ó kan boy scout bẹ́ẹ̀ni ó kan ọ́fíìsì àwọn tó ń ṣe àjọ ìdìbò bẹ́ẹ̀ni lápọ̀tún bẹ́ẹ̀ni ó kan lé ẹgbẹ́ ọmọ àjòròsùn kó lọ tààrà ó dé roundabout Total Garden yàsápọ̀tún kó tún máa lọ sọ́nà secretariat tó bá débi bíríìjì overhead bridge roundabout secretariat yàsápọ̀tún kó lọ padà sí government house padà ṣé o ti rí ibi tá a draw yẹn ṣe àpò ìlú mi nù bẹ́ẹ̀ni ìlú mi kò tiẹ̀ tó báwọn ní Nàìjíríà nílẹ̀ Áfíríkà wo bí tára yọ òun. kódà àwọn ìlú mi tí wọ́n fi ṣe olúùlú ìpínlẹ̀ ìmí kò tó bẹ́ẹ̀ tí mo lè sọ ní orílẹ̀-èdè yìí. kó wá wo irú ètò lè fàyọ láàrin ti Bàkátàrì dé Àṣejìrẹ́ lọ sí gbogbo àwọn apá ìlà oòrùn Ìbàdàn lọ sí ti ìwọ̀ oòrùn Ìbàdàn pẹ̀lú agboolé pẹ̀lú oko tán bá papọ̀ náà sọ pé mọ́gàjí Ìbàdàn bí ọba òjòyè ibòmíì wọ́n bá wo ọkọ̀ tó ń pè ní population ènìyàn land size ìbú àti òró ilẹ̀ economic farmlands produce àbí mineral resources tó wà nílẹ̀ ni wọ́n fi sọ bẹ́ẹ̀ pé mọ́gàjí Ìbàdàn ó jọba bòmíì lọ. Òkè Ìbàdàn. Kí ló wá dé tí wọ́n fi ń pe jíjẹ oyè mọ́gàjí ní ìrólé àti pé kí ni ojúṣe mọ́gàjí gangan. òun náà ni mo ti kọ́ ṣàlàyé síwájú yẹn ṣó wá rí láti jẹ mọ́gàjí. tí bá mi tan ìmọ́lẹ̀ sí ìrólé. òun náà nu àní olórí ẹbí tí wọ́n máa yàn tó máa rólé àmọ́ ọjọ́ tán bá fẹ́ jẹ mọ́gàjí àwọn nǹkan kan wà tó máa ṣe wọ́n á ní òun rólé. ẹsẹ̀ bá ń tàn mọ́lẹ̀ sí dáadáa. so níbi pẹlẹbẹ ọ̀lẹ̀ tí wọ́n máa ń wíhun mọ́gàjí ọkùnrin ní jẹ́ nínú ẹbí kan tó fi hàn jẹ mọ́gàjí gbogbo ẹbí gbọ́dọ̀ fọwọ́ sowọ́pọ̀ pé mọ́gàjí ta fẹ́ mú rè. ṣùgbọ́n ní àwọn ìdílé míì
torí kò sẹ́ni tí nǹkan rẹ̀ ò wù. Àwọn tó máa ń dìde pé àwọn fẹ́ jẹ mọ́gàjì wọ́n lè ju ẹnìkan lọ, wọ́n lè tó méjì, wọ́n lè tó mẹ́ta. Ẹbí wọn ó forí korí náà ni tí wọ́n sọ pé wò ẹ jẹ́ kí a gbé fún ẹni. Mọ́gàjì yẹn gbọ́dọ̀ jẹ́ ẹni tí èbó ń pè ní majority. Torí tán bá ní ẹbí family nìyẹn. Compound agboolé nìyẹn. Agboolé míì ẹbí tó mẹ́ńbẹ̀ wọ́n lè lé ní 20. Bẹ́ẹ̀ni. Wọ́n lè tó 30. Bẹ́ẹ̀ni o. Kó má bàa síjà mọ́gàjì tó gbéṣẹ̀ bóyá ẹbí A ló ti wá. Bẹ́ẹ̀ni. Mọ́gàjì tuntun yóò wá láti ẹbí B kó ba lè kárí. So níjọ́ tí wọ́n bá ti wá yàn yẹn wọ́n wá ṣe ìpàdé gbogbo ilé àti àwọn tó ń bẹ ní àárín ìgboro àtàwọn tí ń bẹ ní ẹ̀yìn odi gbogbo wọn wà. Ó wálé. Wọ́n wá ṣe ìpàdé pé àwa ẹbí báyìí o afẹnukò a yan lágbájá yìí ní mọ́gàjì wa tuntun kò tí ì di mọ́gàjì o nítorí ìbò ń pè ní mọ́gàjì elect ni o wọ́n yàn ni o. Wọ́n yàn. Tán bá ti wá ṣèpàdé yẹn wọ́n wá kọ̀wé sí kábíyèsí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn pé àwọn ẹbí báyìí ní àdúgbò báyìí a ṣe ìpàdé ní ọjọ́ báyìí afẹnukò láti yan ẹni báyìí ní mọ́gàjì wa. Àwa ń fẹ́ kí kábíyèsí Olúbàdàn kẹ́ ẹ bá wa fàṣẹ sí i kẹ́ ẹ sì bá wa fi ẹnu àti àṣẹ yín pé ó di òun nìyẹn. Nínú ìwé mi mo sọ síbẹ̀ pé gbogbo Olúbàdàn ni wọ́n ti jẹ mọ́gàjì rí. Gbogbo mọ́gàjì kọ́ ní di Olúbàdàn. Kọ́lọ́run jẹ́ kó orí kálukú kànkè. Ìtumọ̀ wípé gbogbo Olúbàdàn ti jẹ mọ́gàjì rí ni ìtumọ̀ rẹ̀ ni pé ibi tí ó ti bẹ̀rẹ̀ nu. Bí ìgbà tí ọmọ primary 6 àbí ọmọ SS3 tó bá ra fọ́ọ̀mù jamb ó ń fẹ́ lọ yunifásitì àbí polytechnic mọ́gàjì jẹ́nu ibẹ̀ ni ó ti máa nàgà tẹ́bí ó mọ̀ ṣàdúrà pé Ọlọ́run jẹ́ kí ògbóyè wọlé bàbá rẹ̀. Ẹ ṣé níwọ̀n ìgbà tó jẹ́ wípé mọ̀lẹ́bí ló yan mọ́gàjì tí wọ́n wá gbé lọ fún Olúbàdàn pé a ti yan lágbájá báyìí o gẹ́gẹ́ bí mọ́gàjì wa bá wa fohùn tẹ̀lú tírúfẹ́ mọ́gàjì hùn torí mo mọ̀ pé ẹni tó bá jẹ mọ́gàjì òun náà ó ní àwọn òfin àṣemáṣe àbí bẹ́ẹ̀ kọ́ pé eléyìí ló gbọ́dọ̀ ṣe eléyìí ò gbọ́dọ̀ ṣe tírúfẹ́ mọ́gàjì tó bá wá ṣe àṣemáṣe ǹjẹ́ àwọn mọ̀lẹ́bí wọ́n ní agbára láti yọ gẹ́gẹ́ bí mọ́gàjì. má jẹ́ ká tí ì fo apá ibì kan ṣé o pé mo ní tí wọ́n bá kọ lẹ́tà tí wọ́n náà ṣe pàdé tán ṣe òyìnbó ń pè ní mọ́gàjì elect. Bẹ́ẹ̀ni tí wọ́n yàn ìwé tó ń kọ sí Olúbàdàn kó bá wọn fàṣẹ sí nìyẹn àbí. Bẹ́ẹ̀ni kábíyèsí Olúbàdàn pẹ̀lú àwọn ìgbìmọ̀ wọn wá lọ ṣe ìwádìí wípé lóòótọ́ ẹbí yẹn Ìbàdàn ni wọ́n. Ẹni tí wọ́n láwọn fẹ́ fi jẹ mọ́gàjì ǹjẹ́ ìwà rẹ̀ ìṣe rẹ̀ orúkọ rẹ̀ ṣó ó tọ̀nà sí àwọn tí wọ́n máa ń jẹ mọ́gàjì. Wọ́n lọ ṣe ìwádìí lábẹ́lẹ̀ tí wọ́n bá wá rí i pé ó yege kábíyèsí Olúbàdàn ó wá dá ọjọ́ fún ẹbí yẹn pé kán wá sí ààfin. Wọ́n wá máa bi gbogbo ẹbí yẹn níbẹ̀ mọ́gàjì yín tẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ yànda wọ́n wá náwó sí yóò wá bọ́ sí yóò bọ́ gbangba. Wọ́n wá máa lára èyí tí wọ́n wá fi bí náà ni pé ẹ̀yìn àwọn ẹbí pé ṣé ẹ̀yin lẹ yàn ṣé ẹ fọwọ́ sí i tí a bá rí ẹnìkan tó náwó sókè pé a fọwọ́ sí i wọ́n padà lé o. Wọ́n ní kí wọ́n lọ tún tò. Ìmí ilé ẹjọ́ ló gbà wọ́n tẹ̀. Ìmí wọn ò tí ì tún tò láti bí 20 ọdún. Ṣùgbọ́n ẹbí tí wọ́n bá fẹnu kò àti mọ́gàjì tẹ́ kó tọ́ sí ní ìṣe ìwà in character in deed and reputation tí gbogbo ẹbí rí pé eléyìí ni mọ́gàjì wa wọ́n bá ti wá yege ni Olúbàdàn wà sọ pé ó di mọ́gàjì wọ́n wà fún lọ́jọ́ tí yóò rọ̀lé ìyẹn làwọn olóyè látọ̀dọ̀ kábíyèsí Olúbàdàn àtàwọn tó máa wá ṣe gbogbo ètò nílé onítọ̀hún nílé family house ẹ̀ lọ́ máa fi wá. a ṣe pé ayẹyẹ ńlá ni. ó di olórí ẹbí bàbá rẹ̀. oyè 3 ọdún 8 ni mo fi wà ní ìtọ́yìnbó ń pè ní fit kábíyèsí àná Olúbàdàn Arápásọwú ọba Yunusa Bankole Ọládọjà Ògúndípẹ̀ Ọlọ́run kó fọ̀run kẹ́ wọn ọdún 8 ni mo fi jẹ́ ètò òyìnbó ń pè ní director of protocol speech writer mo fi tọwọ́tọwọ́
tọ̀wọ̀tọ̀wọ̀ gbogbo èèyàn ló sì mọ̀ ẹ̀rí ń bẹ àti nǹkan tó ń pè ní confident ọjọ́ orí mi kéré púpọ̀ but Ọlọ́run ló mọ bóun ṣe rán kábíyèsí Arápásọwú Olúbàdàn sí mi àwọn ni wọ́n kọ́ mi ní ọ̀pọ̀lọpọ̀ tí mo sọ yìí àti ìtawà náà kà nínú ìwé àti ìtawà náà rí ṣó o rí kábíyèsí Olúbàdàn ìjẹta Arápásọwú àwọn ni wọ́n sọ fún mi wọ́n ní oyè 3 ni ó ṣe pàtàkì nílẹ̀ Ìbàdàn lọ́jọ́ náà tó ń sọ ìtúdúgbò àlàbà ẹ̀ kábíyèsí ẹ dákun Ọlánílóyè wọ́n ní tí wọ́n bá fi ọmọkùnrin ọmọkọ jẹ mọ́gàjí ilé bàbá rẹ̀ bí ìyá rẹ̀ bá ń bẹ láyé kí ìyá rẹ̀ máa yí nínú yàrá kó máa yí lọ́ọ̀dẹ̀ kó máa yí ibikíbi kó máa sọ fọ́lọ́run pé mo dúpẹ́ ìdí rẹ̀ kí ni ìdí? Ìdí rẹ̀ ni pé ní bíi ti ìbílẹ̀ o bá a ṣe bá o obìn ilé ọkọ ní ti lóyún o. bẹ́ẹ̀ ni. ìtumọ̀ ilé ni pé kò lè gbé ọmọ àlè wá kò lè gbé oyún wá o. sọmọ pé ńgbà tó ti lóyún lé ọkọ rẹ̀ ń bẹ́ẹ̀ ni wọ́n ń wò ó ikùn ọyọ yóò bímọ yóò bóbìn yóò bọkùnrin àmọ́ ọkùnrin tó bá bí òun náà wọ́n mọ̀ wò kó wá wo ọmọ òun náà ẹbí wa ní òun ni mọ́gàjí àwọn. wọn pé ìyá rẹ̀ yóò mọ̀ báyìí pé ẹ wá wo ọmọ tí mo lóyún tí mo bí fọ́kọ mi ló wá dolórí ẹbí ọkọ mi àtèmi fúnra mi. ìjì ńlá ni. oyè kìíní nù kábíyèsí wọ́n tún sọ pé oyè kejì tó ṣe pàtàkì tí wọ́n bá wá mú mọ́gàjí tí Olúbàdàn bá fà gòkè bóyá wọ́n fà sí apá ti Olúbàdàn àbí wọ́n fà sí apá ti Balógun torí ìyókù kù sọ́wọ́ kádàrá rẹ̀ kádàrá ní gbéyàn di Olúbàdàn àyànmọ́ láti ọ̀run wọ́n wá ní ẹlẹ́ẹ̀kẹta pabambarì rẹ̀ náà ni olóyè tó wá dádé tó dolúbàdàn bíi ti kábíyèsí Òdúgadé bíi ti kábíyèsí Arápásọwú bíi ti kábíyèsí Ọ̀pẹ́ǹdé bíi ti kábíyèsí Àṣàǹkẹ́ bíi ti kábíyèsí Akíntayọ̀ bíi ti kábíyèsí Fìjà kábíyèsí o kábíyèsí gbogbo tí wọ́n ti jẹ oyè Olúbàdàn ilé Ìbàdàn àyànmọ́ ni. mo mọ̀ pé àwọn aráalé náà gbogbo bá a ṣe ń sọ ni wọ́n bá wa fi ọkàn bá lọ tí mo sì mọ̀ pé àwọn èèyàn wá ti máa rí ẹ̀kọ́ kan tàbí òmíì kọ́ nínú gbogbo nǹkan tẹ́ ẹ ṣàlàyé yìí tẹ́ ẹ ṣe lẹ́yọ kọ̀ọ̀kan èmi gan-an ẹ̀yin ló tọ́ sí tòótọ́. olóyè gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ nípa mọ́gàjí ǹjẹ́ ó tiẹ̀ ṣeé ṣe kí mọ́gàjí kó bọ́ sí orí oyè míì bíi oyè jagun? òbọ̀ ni a ti sọ níjọ́ tó bá ti fìyàn jẹ mọ́gàjí ní òun àtàwọn aráalé rẹ̀ àtàwọn tó bá fẹ́ràn ó fi máa sọ pé Ọlọ́run jẹ́ kó o gbé oyè wọlé bàbá rẹ̀. gbé wọlé bàbá rẹ̀. so gẹ́gẹ́ bí ó dẹ̀ ti wà ní ètò Ìbàdàn mọ́gàjí Olúbàdàn tó bá wà ń bẹ̀ mọ́gàjí lè pé 200 èyí tó bá wu Olúbàdàn tó wà lórí ìtẹ́ ló lè yàn tí àlàfo bá ti wà vacancy ní either apá Olúbàdàn line or Balógun line so tó o bá jẹ mọ́gàjí tó o hùwà rẹ̀ tó o gbé Ìbàdàn sókè tó o tọ́jú ẹbí tó tọ́jú agbègbè tó fi ìfẹ́ hàn sí kábíyèsí Olúbàdàn tó fi tẹríba sí ọ̀dọ̀ àwọn olóyè àgbà àti àwọn ìyálóde tó wá jẹ́ àsìkò rẹ̀ Olúbàdàn bá ní ẹ̀yọ́ torí èmi tí mò ń sọ̀rọ̀ yìí wọ́n fi mí jẹ mọ́gàjí ilé bàbá mi ilé Oyètúnjí Olúndẹ̀gún ẹ̀rín òpójológun alàsàsàrè bíi ìjà ní ilé oyè SW2/486 ìsàlẹ̀ Ìjẹ̀bú Ìbàdàn. bàbá o. wọ́n fi mí jẹ mọ́gàjí ní November 1994. ọjọ́ ti pẹ́ náà. pẹ̀lú gbogbo akọ ìdébò ń pè popularity akọgun lẹ́kọ̀ọ́ Àlàbí ọdún 8 ni mo fi ṣe mọ́gàjí ní ilẹ̀ Ìbàdàn. kábíyèsí Olúbàdàn ọba Yunusa Bánkọ́lé Ọládọ̀jà Ògúndípẹ̀ Arápásọwú kìíní àwọn náà fi mí joyè jagun Olúbàdàn ní December 14, 2002 nítorí náà kò ṣe nǹkan tó yìnbó ń pè ní automatic o mo ní mo sọ fẹ́lẹ̀ kan mo ní yóò ṣiṣẹ́ tọ́ ni mọ́gàjí ó lè pé ẹgbẹ̀rún èyí tí Olúbàdàn bá fẹ́ torí pé eléyìí oyè tọ́ sí ó yan yọ ni wọ́n máa ń fi joyè o so tó bá ti wá bọ́ sórí ètò pè ní jagun ìbáàjẹ́ jagun
Olúbàdàn ìbá jẹ́ jagun Balógun but irú ibi tèmi wà jagun Olúbàdàn ó ní máa fi ṣàpẹẹrẹ ó kọ́kọ́ jẹ́ jagun. téèyàn bá ti kúrò mọ́gàjì tán yóò bọ̀ sí jagun. Jagun ní ìgbésẹ̀ kínní ìgbésẹ̀ 22 ní ń bẹ ní apá ti Olúbàdàn ìgbésẹ̀ 23 ní ń bẹ ní ti Balógun so ó wá di àjíálẹ́yìn jagun ó jẹ Bàdà ààrẹ oníbọn Gbọ̀nká Àrẹgbẹ́ ọmọ Òòtá Lágùnà ààrẹ àgò Ayíngun Aṣáájú Ìkọ́làbà ààrẹ Alásà Àgbákin Ẹ̀kẹfà Máyẹ̀ Abẹsẹ̀ Ẹ̀karùn-ún Ẹ̀kẹrin Aṣípa Òsì Ọ̀tún ìyẹn ní ti Olúbàdàn láì Ọ̀tún Olúbàdàn tó wá gbé orí adé wá sáyé yóò wá di Olúbàdàn. Bákan náà ló wà ní ti Balógun mo ṣe ń kà fún ẹ yẹn ṣùgbọ́n 23 ní tiwọn nítorí pé Balógun yẹn ó ní ọ̀gá àwọn Balógun line so lẹ́yìn tó bá jẹ Ọ̀tún Balógun wọ́n á ṣẹ̀ wá jẹ Balógun ní tí wọ́n fi lékan àti Balógun o àti Olúbàdàn line o Olúbàdàn tó bá wà ní orí ìtẹ́ kádé pẹ́ lórí rẹ̀ kí bàtà pẹ́ lẹ́sẹ̀ rẹ̀ kó pẹ́ kánípò Balógun ló fi dé Olúbàdàn tóun bá ti pẹ́ lórí èyí tó bá gbéṣẹ̀ kí ni àwa lọ sọ́dọ̀ àwọn Olúbàdàn tó yẹ pé Olúbàdàn ni ó fi di Olúbàdàn tóun náà jọba tó pẹ́ tádé pẹ́ lórí tí bàtà pẹ́ lẹ́sẹ̀ tìlú tòrò tó bá ti wàjà á padà sí ọ̀dọ̀ Balógun tó yìnbọn ń pè ní alternate tí Balógun bá jẹ nísìn àwọn Olúbàdàn ló máa kàn Olúbàdàn tó ẹgbẹ́ tó Olúbàdàn ló jẹ àwọn Balógun ló máa kàn. ẹ ṣe múríkà nínú àkọọ́lẹ̀ kan pé ẹgbẹ́ 4 ló wà nílẹ̀ Ìbàdàn eléyìí tá rí ẹgbẹ́ Olúbàdàn ẹgbẹ́ Balógun ẹgbẹ́ Sẹ́ríkì ẹgbẹ́ Ìyálóde ẹ dákun ẹ bá mi ṣàlàyé nísìnyí ẹ ti sọ ti Olúbàdàn ẹ ti sọ ti Balógun èwo ni ti Ìyálóde àti Sẹ́ríkì. àwọn baba ńlá wa àwọn èbó kọ́ ló la Ìbàdàn lójú o. bẹ́ẹ̀ ni àwọn kan ò mọ̀. èbó kọ́ ló la Yorùbá lójú o. bẹ́ẹ̀ ni o. gbogbo ètò náà ti ń sọ látàárọ̀ yìí sí èbó èdè o. ìgbà tí èbó gorí odò tán débí wọ́n kọ̀wé sí ìlú wọn lọ́hùn pé ẹ wá gbà wá. àwọn táwọn mọ̀ rí nílẹ̀ Yorùbá yìí tí wọ́n mọ̀ yàtọ̀ pé civilized people àwọn baba ńlá wa nọ́mbà wíwùn ṣó wá rí Ìbàdàn tí mo sọ fún ẹ pé jagunjagun ni wá láti gbà wáṣẹ ṣó rí àwọn obìnrin àwọn ni wọ́n máa ń kó oúnjẹ lọ sójú ogun fáwọn baba ńlá wa tí ń jagun àti gbogbo nǹkan tó máa lò wọ́n wá wò pé àwọn obìnrin wa yìí náà wọ́n mà kéré ẹ jẹ́ ká fáwọn náà lóyè wọ́n fi ń joyè Ìyálóde Ìyálóde ni ọba obìnrin lábẹ́ Olúbàdàn òun náà sì láwọn olóyè lábẹ́ rẹ̀ àmọ́ àwọn ò lè jọba. ọkùnrin ní ìjọba ní. kí ló fi wá ṣe. ẹbẹ́ náà ìbọn ti tó fún yín Ìyálóde ń kọ́ ẹ̀yin ìyá ẹ̀yin lẹ̀ ń tọ́jú lé. ṣé Ìyálóde òun èèyàn kan ló lẹ́tọ̀ọ́ sí àbí sáwọn náà ní ìpele. wọ́n lọ́mọ lẹ́yìn Ọ̀tún Ìyálóde ń bẹ Balógun Ìyálóde ń bẹ Òsì Ìyálóde ń bẹ yóò náà wálẹ̀ báwọn àwọn náà ń gòkè ní. ìpele mélòó wà ní tiwọn. bíi ti a náà ni. nǹkan bẹ́ẹ̀ lẹ́ Ìbàdàn èwo wà ní ti Sẹ́ríkì. wọn fi yẹn sí mi lẹ́nu o ìmọ̀ kankan pa yín o tí wọ́n fi sí mi lẹ́nu lèmi ti sọ o mo ti dárúkọ Ọ̀tún Olúbàdàn mo dárúkọ Balógun mo sì dárúkọ Ìyálóde ìmọ̀ yín o. ìmọ̀ yín ọ̀dà. bákan náà mọ̀ wípé lẹ́sẹẹsẹ olóyè jíjẹ ńlẹ̀ Ìbàdàn láti ìṣísẹ̀ kínní ìkejì ìkẹta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ léyìí tó jẹ́ kí oyè Ìbàdàn ní jíjẹ kó rọrùn ǹjẹ́ wọ́n á ṣeé ṣe kí wọ́n gbé oyè fún olóyè kan. wọ́n lè ṣe ń bò míì o wọ́n ṣe rí níhìn o bá a ṣe ti sọ látàárọ̀ náà wọ́n náà ti rí i pé ètò ní Ìbàdàn ń lò àyànmọ́ ni o kì í sọ̀rọ̀ owó o kì í sọ̀rọ̀ ọlá o kì í sọ̀rọ̀ agbára o kì í sọ̀rọ̀ ọjọ́ orí o ọmọ tẹ̀lé àwọn ọ̀gá aṣáájú rẹ ni o àwọn ọmọ ẹ̀yìn rẹ náà wọ́n mọ tẹ̀lé ọ ni o. ẹ ṣé olóyè Lékan Àlàbí mo dúpẹ́ pé a pè yín ẹ wá sórí ètò Òkè Ìbàdàn ṣùgbọ́n mo wá fẹ́ kẹ́ ẹ tiẹ̀ bá mi gba àwọn èèyàn níyànjú pàápàá jùlọ
àwọn ọmọ Yorùbá pé ká má gbàgbé àṣà ká má gbàgbé ilé ká má gbé Yorùbá yìí ká má gbé lárugẹ ẹ dákun ẹ bá mi gba àwọn èèyàn yànjú. ẹni tó bá gba Ọlọ́run gbọ́ tó bá gba Ọlọ́run gbọ́ yóò gba iṣẹ́ ọwọ́ Ọlọ́run yóò gbàgbọ́ yóò sì máa ṣe ẹ̀tọ́ àyẹ́sí fún un. tó bá gbà pé Ọlọ́run ló dá òun àti ẹ̀yà òun torí Ọlọ́run ló dá ẹ̀yà Yorùbá ẹ̀yà Ìjọ ẹ̀yà Tápà Ìgbìrà Haúsá àwọn ará odò ẹsẹ̀ odò òun náà ló dá àwọn tó ń pè ní Scot àwọn ará Scotland òun ló dá àwọn ará ilẹ̀ Saudi Arabu English Mexican gbogbo ẹ̀yà tí ń bẹ lágbàáyé Ọlọ́run ló dá wa ó dá àwọn Júù ó wá fún ẹ̀yà kọ̀ọ̀kan ní àṣà wọn tí wọ́n ń pè ní tradition and culture ṣé o wá rí lábẹ́ ìtọ́pẹ̀ ní àṣà yẹn tó ń jẹ́ tradition and culture ó dàbí agbòòrò ìyẹn umbrella lábẹ́ rẹ̀ ó ní èdè abínibí mother tongue torí pé Yorùbá làwa ètò tó ń ṣe é sí Yorùbá ló fi ń sọ àwọn kan náà rédíò kan nísìn ní Kenya wọ́n mọ̀ lo èdè tiwọn ní Ghana wọ́n mọ̀ lo èdè tiwọn Twi ewé ìbáàsì jẹ́ ní Russia wọ́n mọ̀ lo èdè wọn Ọlọ́run náà ló wá dá ẹ̀yà kọ̀ọ̀kan lẹ́yìn èdè mother tongue yẹn ó wá tó fún wọn ní oúnjẹ orin àti ijó ẹ̀wù wíwọ̀ orúkọ jíjẹ́ àṣà philosophy ìgbàgbọ́ a ṣe ìdánwò pẹ̀lú ẹnikẹ́ni o ṣùgbọ́n ó wá fún Yorùbá ní ìkan tó lé tí wọ́n ń pè ní ọmọlúàbí ìyẹn ti kó gbogbo ẹ̀ pọ̀ nítorí wá mú ọmọ ẹ̀yà orílẹ̀-èdè kan tó wá fẹ́ kọ̀yìn sí ètẹ́ pé baba ńlá baba àti ìyá ìyá ńlá rẹ̀ ni wọ́n bí wọn sí ọlọ́mọ nítorí náà èmi máa sọ fáwọn èèyàn pé ẹ má wulẹ̀ pàrọwà fún ẹnikẹ́ni ẹ má pàrọwà fún Chinese pé kó gba àṣà wọn gbọ́ tó bá jẹ́ ọmọ ọkọ Chinese ni ẹ ní sọ fún un tẹ́ fi mọ̀ pé Chinese lélẹ̀ tó bá jẹ́ ọmọ ọkọ Irish àwọn tán wá láti Ireland ní Dublin kò dìgbà tẹ́ bá wá ń pàrọwà fún un ebi ìṣe àwọn baba ńlá àti ìyá ńlá rẹ̀ ni ọmọ àlè ní kọ ìdí síta tí tọ̀ lé o ọmọ ọkọ ìkọ̀dí sílé ìtọ̀ ta ni o kí kálukú wo ibi tí wọ́n ti bí ìyá baba ńlá òun o tó bá fẹ́ sọ pé òun ò fẹ́ kọ́ máa rántí pé òun tàpá sí ìran rẹ̀ nù àtọ́lọ́hun tó dá ìran rẹ̀ o. eléyìí lèmi náà máa fi rọ ti tọmọdé tàgbà ẹ jẹ́ ká mú ìṣẹ̀lẹ̀ wa ká mú lọ́kùnkúndùn ká gbé lárugẹ títorí pé òrìṣà tá a bá ń sìn tá a bá fi tẹ ọmọ wa lọ́wọ́ pípa báyìí ni ó parun ẹ dákun ẹ má jẹ́ kí èdè Yorùbá kó parun. ibí ni màá ti máa dágbére lórí ètò Òkè Ìbàdàn lónìí tó bá tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ á tún mú ohun míì tó ṣe kókó nílẹ̀ Ìbàdàn látún gbé yẹ̀wò olóyè ẹ má ṣe torí pé a pè yín ẹ̀jẹ̀ wa a mọ̀ rí yín bá o. ẹ ṣeun inú mi dùn láti wá àdúrà tá a ṣe ńgbà tá a bẹ̀rẹ̀ ètò náà ni pé Olúwa jẹ́ kẹ́yìn náà tó àgbàlagbà níbi iṣẹ́ àgbóhùnsáfẹ́fẹ́ yìí. àmín. Ìbàdàn ní ilé ìgbóhùnsáfẹ́fẹ́ tẹlifíṣàn láfíríkà àti rédíò the first commercial radio station in Nigeria and Africa WNBS and the first television station l'Africa WNTV tó ń pè ní NT Ìbàdàn network ní tó ó tún di jọ́mẹ́jọ lágbára lọ́wọ́ Elédùmarè orúkọ mi ò yípadà Tèmiládé Àlòkò òun náà ni mò ń jẹ́ Ìbàdàn àgbèwà o Ìbàdàn ní dàrú Ìbàdàn kò ní bàjẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run tó ó dàbọ̀. Òkè Ìbàdàn.